ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. So that àwọn tí ò yé yóò lè yé wọn. pé èmi tí mo máa ń sọ̀rọ̀ ó ṣẹlẹ̀ sí mi rí. mọ́tò ọlọ́pàá kọ́lẹ̀ ló ń jọ yẹn. ẹ ṣe sùúrù tí n bá sọ ẹ mọ̀ pé alágbẹ̀dẹ ti ń lurin ni. ó ní ohun tó fẹ́ fàyọ. wọ́n sì ní kíní tí ń tọ̀ sí. kíní kan tó ń tọ̀ ọ̀fọ̀ tó ń tọ̀ sí gbẹ̀gìrì. ìṣe kíní ń bàjẹ́ sàárẹ̀ ara sára ẹ̀ ló ń bàjẹ́ náà. sẹ́rí bank. ilé ìfowópamọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́. ilé epo. hospital. nepa. ọ̀nínà mọ̀nàmọ́ná. radio station. water corporation. fire. gbogbo àwọn tó jẹ́ sẹ́sẹ̀ tí wọ́n bá ti rí any security officer tó sì lámì ìdánimọ̀ pé security officer ni ó ètò yín ni pé kẹ́ ẹ dá lóhùn ifun síwájú àti mẹ́mbẹ́ àwọn tẹ́ tó wá lè dá lóhùn bẹ́ẹ̀ náà ni doctor sọ̀rọ̀ mi ti yé yín. essential duties. ẹ kú làákàyè ara wọn nìyẹn sẹ́ẹ̀rí àìmọ̀ ṣe kínní yẹn àkóbá ní fi ń bá ní fi ń kọ ẹ̀ ń tọ́kàn lọ́mọ o. àbúrò nìkan wa. sọ̀rọ̀ mi ti yé yín yóò wá dé sìn wọn wá sáré wá dá lóhùn yín ní kankan bóyá alẹ́ yín ní ń kó lọ́wọ́ tó mọ̀. tó bá dirú bẹ́ẹ̀ ó yẹ kẹ́ iná kẹ́ ẹ mọ́ lo siren on special duty emergency. sọ̀rọ̀ siren la ń sọ fún yín sìn àní mo wà bank lady yẹn tó jẹ́ mo wà ní uniform gbàyẹn mo wà ní inspector crime nílọrin lady yẹn tó jẹ́ àwọn tẹ́lá tó máa ń dá ẹ̀ nù ó dẹ̀ pè mí pé kí n máa bọ̀ síwájú lady kan lọ́ọ́ ta kò mí lónìí láéláé tó ń ti wà mí látàárọ̀ yìí ní kankan FCMB bank ni ó ta kò mí. obìnrin ta kọ ọkùnrin. ẹ pé òun lè gba mo wá ní kí madam yẹn kó filẹ̀ kí kán má wọrí kájọ. ọ̀dà lóhùn. gbàtí wọn á da lóhùn tán nítorí wàá wà wájú ẹ ní kí n máa bọ̀ mo ní ká má wọrí mo ní ẹ jí kí n dúró báyìí. ìyẹn mo rírì ọba. àsọlọ ó ní mẹ́sẹ̀gì tó fẹ́ pàṣẹ. obìnrin tó ta kò mí wọ́n pe àdúgbò kan ní eré wọlé dé. ibẹ̀ ni wọ́n ti padà gbowó lọ́wọ́ ẹ̀. mo ò tiẹ̀ gba owó ńlọrin akólé wọn kó tó délé wọn ti kólé wọn. sórí yín wà múnú. orí mi kọ́ ọlọ́run pàṣẹ mẹ́sẹ̀gì ni. pé tó àwọn tó ti dáàbò bò wọ́n ló. èmi ti padà dé ọ́fíìsì àwọn àtàwọn bẹ́ẹ̀ àtàwọn àní detective àǹsábà ń wọṣọ torí kẹ́lẹ́ bá ti dá lóhùn. lẹ́sẹ̀ wọ yunifọ́ọ̀mù. mo pé kí n lè tètè padà mo ti wá bẹ́ẹ̀ mo ti wá wà ní nọ́mà ewu ara tí ẹ̀ mọ́. nọ́mbà wa rìpọ́ọ̀tù lòun náà bá tún tẹ̀lé wọn. nọ́mbà wa rìpọ́ọ̀tù bá tẹ̀lé wọn wá. wọn á sì mí sọmọ ẹ̀kọ́ yìí ni. ó ní òun tó lọ́n fẹ́ fàyọ̀. n gbà sọ̀rọ̀ tọmọ ni ọba ti gbà láàyè lẹ́ẹ̀kan kọ́ ẹ pé mo ti bọ́ ta kọ́ ẹ pé táàmì yẹn mo ti pọn patrol vehicle wọn ò ti lọ wọn ò ti rán yẹn mọ́ ṣé láptọ̀pù ẹnìkan ni ẹ gbé wọn ni ẹ tó kó wá sí góòdù mi ni ọlọ́wọ́n bọ̀ sí o ọlọ́wọ́n jẹ́ àríyàn. yóò ra góòlù mi. tó bá dijọ́ mi ọ máa lẹ́kọ̀ọ́ pé kí dókítà tí ń gbé ambulance tí ń kọjá lọ ní títí táyà èèyàn mọ̀ tá a dá dúró pé náà kò ní lọ kí ní ẹ̀gàn bóyá yàrá rẹ̀ ní ẹ fẹ́ lọ tọ́jú tọ́ mọ̀. barista ti kọ́ni kan Yalal ó ní èṣù tí ò bá ní jẹ́ ká jẹun yó tí Sítánì làkọ̀bù ká tó jẹun káwa náà ó lè jẹun yó ọgbọ́n lágbà fi ń sá fún màálù mọ́róyè o àbí bẹ́ẹ̀ kọ́ family planning. èṣù tí ò bá ní jẹ́ ká jẹun pẹ́ tí Sítánì làkọ̀bù ká tó jẹun ó bu lẹ́wọ̀ àti èṣù tí ẹ rè o yá ń pè kan sí kí ọ̀gá ọlọ́pàá kí wọ́n lè ti gbọ̀ngàn bọ́ọ̀lù ètò ẹ̀rọ mo rí pẹ́ni yẹn tí wà lórí sọ ẹni tó wà ní wọ́ọ̀dù àwọ́ọ̀dù kọ́ lọ́rọ̀ rẹ kan o. bẹ́ẹ̀ni. ẹni tó wà ní wọ́ọ̀dù tí wọ́n náà fẹ́ fún ní àwọ́ọ̀dù bí yóò ṣe kú ní wọ́ọ̀dù tó wà ní ìbá kọ́kọ́ gbàdúrà ńgbà ara bá yàbí yóò lè gba àwọ́ọ̀dù èmi ò rò pé àwọ́ọ̀dù ni ọ̀rọ̀ nàìjíríà kan báyìí ọ̀rọ̀ àwọn ọmọdé nàìjíríà ó dàbí ẹni tó wà ní wọ́ọ̀dù tó ń gbà tọ́jú lọ́wọ́lọ́wọ́ ni tí wọ́n wá fẹ́ wá fún ní àwọ́ọ̀dù ẹ dákun bó ni ó ṣe mọ̀ tí ó lo àwọ́ọ̀dù kí làrí dájú pé yóò kó òun wọ́ọ̀dù débi tí ó lè rí àwọ́ọ̀dù fi kọ́ sínú ilé nàìjíríà. wọ́n máa jẹ́ pé out of the world ló fẹ́ lọ. inú wọ́ọ̀dù la wà báyìí tá à ń gba treatment kọ́ lọ́wọ́ wò wá sàn ẹ dákun ẹ sì gbé àwọ́ọ̀dù síbi tí ẹ gbé àwọ́ọ̀dù sí. àwọn wọ́ọ̀dù sì ń wo gbogbo ọmọ nàìjíríà nínú wọ́ọ̀dù tí wọ́n wà tá a fẹ́ máa lọ gbé àwọ́ọ̀dù bá wọn ní wọ́ọ̀dù. ẹ tẹ̀ ṣàánú wa síbẹ̀ jẹ́ ká go out of the world ni. ẹ já kù ní wọ́ọ̀dù ká tó gba wọ́ọ̀dù kí gbogbo wọ́ọ̀dù ó lè rí àwọ́ọ̀dù tá a gbà. bẹ́ẹ̀ni a word is enough for the wise. tó Yálà lọ Mario. tó àwọn lẹ́yìn náà láti máa bọ́ sí abala sàn láàárín ní sàn-sàn nílé Ògùn. wọ́n ti gbóhùn wọn ti mọ̀ pọ́n ti wà. bẹ́ẹ̀ náà ti mọ̀ pọ́n ti wà nílé pẹ̀lú wa ń gbé lábẹ́ bàbá wa gbogbo ìràwọ̀ nípínlẹ̀ Ògùn bàbá wa CP
Mustapha Abiodun Alamotun PSC mo fi ṣe àpọ́nlọ́dẹ conduct bákan náà kí màmá wa Ìyálóde tí wọ́n jẹ́ PPRO nípínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odòtọ́lá bákan náà kí ẹni tó ṣojú wọn lórí ètò lónìí bàbá SP Badmus Ọ̀pẹ̀yẹmí cousin akínyìn tẹ̀gbátẹ̀gbá àti Ṣadé náà akínyìn tó bá SP Afọláṣadé Olúwọlé gbogbo àwọn tí PPRO service akíwọn àwọn tí DC wa ọ̀gá ọ̀jájú ní initial session akíwọn àti gbogbo àwọn lọ́gàlọ́gà tó kù yálà lóyá. tọ́rọ̀ ayé kí a bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú SP Badmus Ọ̀pẹ̀yẹmí cousin lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò tá a wáyé bí àṣà bàbá wa kíkàkà ṣọwọ́dẹ. owó ò lè má dẹ ntọ́da ní kọ́lọ́njọ́ dandan ní kọ́wọ́ dẹ. ntọ́da ní kọ́lọ́njọ́ máa ṣẹlẹ̀ sí a. lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ fi kíkì mi kí bàbá onínúure CP Abiodun Alamotun Mustapha PSC pé wọ́n kó ojúmọ́ wọ́n sì kó àfọmọnìyàn sí. bẹ́ẹ̀ náà mo tún wá fi kíkí wọn náà kí gbogbo etí tó ń gbọ́ ìkànnì pátápátá nílòkù lẹ́yìn odi ni àbí tí wọ́n tó bá nínú mọ́tò àbáyé káyì tó bá wà pé mo fi ṣe CP jẹ́ o pé àjíǹde ara ò máa jẹ́ fún gbogbo apáta. àmín. mo kí gbogbo àwọn ọ̀sọ́mọgbé wọn pátá lọ́lọ́kọ̀jọ̀ kan bá a sì máa ń náwó kíkí wá sí wọn. lẹ́yìn náà mo sì kí ìyàwó pabí táyà mọ́tò the Iron Lady SP Ọmọlọ́lá Odòtọ́lá pé tí wọ́n wá sí aṣojú rẹ̀ ń bí pé wọ́n kó ojúmọ́. ṣe rí Yorùbá ní ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ́ o wọ́n ní ọmọ àlèyàn ni wọ́n ń rí inú tí ì bí Yorùbá ní sọ o wọ́n sì ní ọmọ àlèyàn náà ni ẹ̀ máa ń bẹ̀ tí kò ń gbà sẹ́yìn pé tí wọ́n sọ síwájú wọ́n tó padà rí wáìnì ẹ̀ tí ń túmọ̀ sí wípé tó o bá rí bínú bí wọ́n bá tó bá ti rẹ̀yàn sí ọ lórí ní tí wọ́n ní kọ́ gbàgbé ń pa rẹ̀ yẹn wọ́n ń ṣe ó ń gbẹ́rẹ́ ìpàkọ́ kọ́ má bàa dáràn bọ̀rẹ̀ lọ́rùn ni kò sì gbà bẹ́ẹ̀ torí ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ mẹ́nu báyìí ìbínú ọmọ polówó òun ẹ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ni o ó sì padà kó aburú bá aburú ní gírèdì ṣe é mọ̀ pé aburú ó ní gírèdì ẹni tó pààyàn sìn tó ti bí ìjà pààyàn ó yàtọ̀ sí ti ẹjọ́ yẹ̀ síra àwọn tí wọ́n tún ká sí yẹn lọ pé màá olùtara rẹ̀ ọ̀yá o ó sì ń padà lọ́n tọ́jú rẹ̀ ní hospital lọ́n sanwó hospital sẹ́yìn pé ó náà ráburú ń bẹ̀ bẹ́ẹ̀ gírèdì tiẹ̀ tó pé ẹni tó lọ pààyàn. ní ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan tí ó yẹ kí gbogbo òbí pátá kí wọ́n lákìyèsí sí àwọn ọmọ wọn kí wọ́n sì máa rú nǹkan tí wọ́n bá máa bá wọn sọ tí wọ́n máa bá lérò fún wọn torí tí wọ́n bá jáde kó làkàtà wọn kí wọ́n máa lọ pààrọ̀ gidigba tí agbára wọn ò ní ká. ní Ifọ̀ agbègbè kan ní Ifọ̀ à ń pè bẹ̀ ní òkè oko Ifọ̀ òní arábìnrin kan tá à ń pè ní Elizabeth ló ti wá rìpọ́ọ̀tù fún ọ̀gá ọlọ́pàá pé aburú ti wọlé tọ̀hún o pé Bello Sefiu tó ń jẹ́ ọmọ 20 ọdún àtọmọ àwọn tó ń jẹ́ Moses Victor ń jẹ́ ọmọ 28 years wọ́n jọ ní gbólóhùn aṣọ wọ́n dẹ̀ ti parí rẹ̀ fún wọn wọn kálukú ti túká wọ́n ti gbalé wọn lọ láàrin ìṣẹ́jú péréte ibẹ̀ lọ́mọ 20 years ti padà tó ti lọ gbé igi tó gbé àkọ̀yìnsí ní tẹ̀wá tó ti sán igi mọ́ lórí ibi ó ti sán igi mọ́ lórí òun wà conscious kíní ẹ̀ ń wọ́ọ̀rì ẹ̀ bọ́ bàbá Sefiu yìí bàbá ọ̀daràn bàbá tó bí ọ̀daràn wọ́n wò pé ọ̀ràn eléyìí àwọn á gbé ọmọ yẹn á gbé lọ sí hospital gbàtí wọ́n di hospital wọ́n dùn ẹ̀mí ọmọ yìí o wọ́n dùn lọ wọ́n dùn bọ̀ ibi tó máa yẹ padà tó ti padà jáde láyé nù. ká tó yá fọ Sheriff ti fẹsẹ̀ fẹ́ òun ti sá lọ wọ́n padà mú bàbá Sheriff wọ́n fi sákàtà bọ́ mo ṣe ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà ọwọ́ ti tó Sheriff tó náà pa èèyàn òun àti bàbá rẹ̀ wọ́n wà ní
àkàtà ọlọ́pàá tí wọ́n ṣàlàyé bí tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi gàrú ọwọ́ ẹ rí wípé ìbàjẹ́ pé ńgbà tí wọ́n kọ́ ti bá a sọ lákọ̀ọ́kọ́ tí wọ́n ti bá wọn parí ìjà wòtẹ́fà tó bá tiẹ̀ rí ó ṣẹlẹ̀ tó ń kálukú gbalẹ̀ ẹ̀ lọ sẹ́ńpà burú yẹn ò ní í ṣẹlẹ̀ sí. bọ̀ ńgbà míì náà ìkọ́ tá a bá kọ́ mọ yóò fi ṣe wàhùn ta o. tó bá yẹ pé ẹnu bàbá rẹ̀ ká àbáwọn tí wọ́n wà ní ìletò yẹn tí wọ́n ti bá a sọ̀rọ̀ tó gbọ́ nígbà yẹn sẹ́ńpà burúkú yóò rè kú lórí rẹ̀. now you don't buy market. ó ti rajà. ọjà ọ̀ràn bàbá ò ní gbádùn ọmọ náà ò ní gbádùn ó ṣeé ṣe bóyá nìkan ni náà òbí ẹ̀ tí ń wò láti máa sọ pé ẹ̀yin òbí ìtọ́ tá a bá tọ́ ọmọ wa á bá lára àwọn tó bá dọjọ́ iwájú èwo ni kọ́ máa jáde kó làkàtà èèyàn kí wọ́n gbọ́n jàǹgbòrò àwọn tí ń di ẹgbẹ́ àti dàgbòrò rú o òbí gá ti mọ rú ọmọ tó ń bí yóò ti wà náà parí pé ọmọ ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ìsepọ̀ mọ́ ẹni ẹ bá ń wá fóònù ẹ bá ń pe lágbẹ́já ẹ bá ń pe pa bò òbí tó yẹ pé lóòótọ́ ó fi ẹsẹ̀ ọmọ rẹ̀ síbi tó yẹ kó fi sí kódà kẹ́ni à ń fọ́lé kẹ́ni à ń jà ní ọ̀sán tó ṣèfù mi tó wà dákun má kọjá mi báyìí o bìkọ́ ọmọ rú ọmọ tó ń bí gbogbo ara la máa ti ń bẹ lákàtà wa òbí ò ní bímọ kọ́ mọ̀mọ́ wà tí ọmọ wù kódà kò sí bọ́mọ ṣe lè fi wà pamọ́ tó wà á mọ rí tracy sí àwọn nǹkan tí ń ṣe tí ò da tó bá jóbi tó bá da látara ẹ̀ náà ni ó ti wá máa pèsè àkíyèsí pé téèyàn bá ṣe báyìí oko ìparun ní ń lọ téèyàn bá wù báyìí oko àánú ní ń lọ tó bá ṣe báyìí ọ̀sán oríire fúnra rẹ ni nítorí náà gbogbo ẹ̀yin òbí pátá ẹ jẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́ fún wa tá a bá ti rọ́mọ wa tóun àtẹnìkan jọ ń jà ẹ jẹ́ àpèsè àkíyèsí eré pa ẹ̀bí mọ́ rẹ o bí ọba bí kùmà yóò sì bí kóńdó ntẹ́lẹ̀ tó wá bí kalẹ̀ ó kọjá kóńdó fọmọ tó pààyàn yìí o. olùgbòrò ló bí. bẹ́ẹ̀ni so kọ́lọ́mọ bọ́ lọ́jọ́ òní kó bá ní rọ òbí àwọn tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí kọ́lọ́mọ bá ní rọ wọ́n. so kí lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé yẹn bá ti pè ń ṣàkíyèsí pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ntẹ́yìn máa ṣe ń gbogbo ẹ̀ gbọ́rọ̀ sáwọn èèyàn lẹ́nu àbọ̀ tí eléyìí àbọ̀ àìgbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu òun lọ́fà tí arákùnrin tó fi lọ padà síkú pa akẹgbẹ́ rẹ̀ àti àgbọ̀ ọmọ 20 years ó lu ọmọ 28 years ń gi lórí pa. ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí kò lè jẹ́ kàn yẹn lẹ́mú wa fún wa. ó kú ọ̀pọ̀ nílẹ̀. ẹ ti gàngán pẹ̀lú síwájú. eléyìí ó ṣẹlẹ̀ ní Ìmàlà mo kọ́kọ́ kí DPO Ìmàlà pé wọ́n kú iṣẹ́ takuntakun àìrìlẹ́ǹtì wọn ó jẹ́ kí wọ́n padà rí òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ tá à ń pè ní Tombata Muasu tọ́jú ọmọ ọdún 15 tí àwọn ajínigbé ṣekú pa. ìgbà tí wọ́n kọ́ declare ọmọ yìí ní missing person through bàbá rẹ̀ tá à ń pè ní Musa Tombata nígbà tó wá di on the 6 oṣù kẹsàn-án tá a wà nù rẹ̀ yìí ni bàbá yìí gba ìpè kan lọ́wọ́ àwọn asọ̀gbé ajínigbé yìí pé kí bàbá yìí kó wá ní area Riverside ní Ìmàlà pé kó wá fún ọ̀rọ̀ iṣu ransom ni o so bàbá yìí ó padà mú ìpè tí wọ́n fi pe nọ́mbà tí wọ́n fi pe bàbá yìí ó padà lọ ságọ́ ọlọ́pàá padà àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀rọ òpè yẹn láti gẹ́ẹ̀tì rìsọ́ọ̀tì tí wọ́n nídìí láti mọ ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ti wá along the line nígbà tó lọ́ máa ṣeun wọ́n padà máa ń fọ́lò nọ́mbà yẹn pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n ṣe tí mi ò ní lè mẹ́nubà wọ́n padà rí tracy sí ọmọ òkú ọmọ yẹn ní eré àbí Riverside lóòótọ́ tí wọ́n ti du lọ́rùn kalẹ̀ ọmọ 15 years Muasu Musa so nọ́mbà yẹn ni wọ́n á fi trace ẹni tó pe bàbá ọmọ ń gbà yẹn lẹ́yìn ìgbà tí wọ́n gba 500,000 tán o wọ́n sì tọ́ pa ọmọ yẹn náà nọ́mbà yẹn ni wọ́n fi trace ẹni tí ó pe bàbá ọmọ pé báyìí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí ní kára ní olódó ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn tí wọ́n ṣekú pa Musa Tombala tó yìí jẹ́ pé wọ́n ti wà ní àkàtà ọlọ́pàá mo ṣe ń bá ń sọ̀rọ̀ kódà wọ́n ti jẹ́wọ́ orúkọ kan bẹ́ẹ̀ ń jẹ́ Umoru Muhammed tí akẹgbẹ́ rẹ̀ kejì náà sì ń jẹ́
Audu Muhammed wọ́n rọ́wọ́ tó wọn ní Kara Market Olódó tí àwọn méjèèjì sì ti jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn ṣe iṣẹ́ yìí. Àwọn akẹgbẹ́ wọn tó kù ìwádìí ń lọ lọ́wọ́ tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà pẹ̀lú ògo Ọlọ́run ọba àwọn náà iléeṣẹ́ ọlọ́pàá padà rọ́wọ́ tó àwọn táǹsọ̀ ń pa àwọn ẹ̀ náà. So ìyẹn báyẹn eléyìí tí a fẹ́ mú wáyìí ní Ìlísàn ló ti ṣẹlẹ̀ níjẹ̀bú lọ́hùn. kí Ọlọ́run bá kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa. àmín o. arábìnrin kan ó ń ṣiṣẹ́ ní Babcock University tó jẹ́ nurse. ìgbà tó ń bọ̀ àsílẹ̀ rẹ̀ ó parí duty ó ń bọ̀ àlé. ẹni tó wá jẹ́ witness tó rí bí sí ìyẹn ṣe ṣẹlẹ̀ tó ṣojú ẹ̀ ìyẹn jẹ́ láńlọ́ọ̀dù ìyá tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ nọ́ọ̀sì ṣùgbọ́n apartment ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbé. bàbá tó jẹ́ láńlọ́ọ̀dù yìí upchair nílé títí ẹ̀ bíi pé ojú kálé ojú kókó. bàbá ìsá ló ń rí i pé àwọn arákùnrin páàkì ọkọ̀ Toyota Camry no number wọ́n páàkì ẹ̀ síwájú géètì tánẹ̀ǹtì ẹ̀yìn tá à ń pè ní obìnrin tá a ní ó jẹ́ Elizabeth Orukapa ó jẹ́ ọmọ 66 years of age. ìyá yẹn ń gbé ọkọ̀ tiẹ̀ bọ̀ kó sílẹ̀ kọ̀kọ́ wọlé ara bí jáde kó nu ọkọ̀ wọ́n ra gabu ìyá wọ́n dráàgì ẹ̀ bọ́ sínú ọkọ̀ ti tàwọn wọ́n dẹ̀ gbé ya ẹ̀ lọ. ṣùgbọ́n tá a fi ń sọ eléyìí náà ni wípé lákọ̀ọ́kọ́ bí èèyàn bá jẹ́ olóye tó jẹ́ ní tí ó máa ń mú tó máa ń try láti máa ṣàkíyèsí nǹkan dáadáa irú ìgbà tí arákùnrin ti rí ọkọ̀ yìí tó jẹ́ unknown number plate number lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ doctor àbí nurses làwọn èèyàn wá máa ń fẹ́ wá wálé láti wá gba ìmọ̀ràn lẹ́nu wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá tó kó nbí iṣẹ́ gan tán ó máa ń ṣẹlẹ̀ ara ọmọ ìgbóná o nǹkan kan o tó yẹ pé àwọn yẹn ń fi yẹn ṣe assistance fún community tí wọ́n bá wà ọ̀dọ̀ ẹ̀ lọ ra nǹkan báyìí wọ́n ta sáré fún wọn ní first aid láti ṣètọ́jú wọn kálẹ̀ tiẹ̀ wàá rò bẹ́ẹ̀ kò tí ì sí ní tó burú jù pẹ̀lú ìtẹ́ rí bọ́kọ̀ yẹn ṣe wà kẹ́ ẹ sáré ta lé sí ọlọ́pàá lólobó kì í ṣe pé ńgbà tí ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tán tí nǹkan ti bàjẹ́ tán ọlọ́pàá ò lè ṣiṣẹ́ láì bàjẹ́ pé a ní ìtanilólobó tó péye tọ́ra yìí ṣàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń wúlò fún wa làwọn náà ń wúlò fún yín àbúrò mi ò yé yín tí ẹ̀dẹ̀ bá sì dùn gbogbo ọmọ ní ọ̀rẹ́ rìn o àbúrò mi ò yé yín bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ bá dùn gbogbo ọmọ ní ọ̀rẹ́ rìn bí ilé bá sì kan kì í sọmọ nìkan ní ọjẹ́ ìyá rẹ̀ yóò kàgbà yóò kéwé ni so tó bá ti dijọ́ mi tẹ́ bá ti rásìkì ní láfi máa ń sọ yí pé if you see something say something tá a bá rákìyèsí nǹkan tí ó ń bá wà táwọn wò pé nǹkan báyìí lè jẹ́ nǹkan báyìí ó lè jẹ́ nǹkan báyìí the best thing náà ni pé wẹ́n tí yẹn bá kú ṣe ọ̀daràn wọ́n padà fi ẹlẹ́gbẹ́ àbá ṣèwádìí jí ń pọlọ́pàá ọbẹ̀ ta kó wá tó ṣẹlẹ̀ tán ká tó wá máa sáré káàkiri. mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà á gbèsè ayọ̀ lórí ọ̀rọ̀ ti arábìnrin tá a mẹ́nu báyìí because àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ní instant àti incident yẹn ṣẹlẹ̀ tí DPO padà gbọ́ wọ́n try gbogbo ìletò tí ó gba Ìlísàn wọlé àti bí wọ́n ti lè jáde pátá àwọn ọlọ́pàá mọ́ǹtì pẹ̀lú àwọn fìgìláńtì so mo kí wọn pé wọn àánà kú àfọmọnìyàn sí. so eléyìí tá a fi ẹ mú wá yìí a ṣẹ̀ṣẹ̀ máa sọ yìí pé jungle justice ìdájọ́ lọ́wọ́ ara ẹni aburú tí mú wá láwùjọ wa kò kéré o sọ̀rọ̀ mi ti yé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá yẹ pé ẹ máa ń gbà láàyò tẹ́ ẹ máa ń yàn láàyò wípé tẹ́ ẹ bá ti rẹ́ nìkan tí ó jẹ́ àfúrásì tẹ́ ẹ ní kẹ́ ẹ ṣe ìdájọ́ owó ní látọwọ́ ara yín níjọ́ tí ó bá yí lọ́wọ́ ọ̀ ń bọ̀ o torí tí máa ń túmọ̀ sí fáwọn ni wípé ẹ̀ ń tẹ́ ẹ rí jọ́gbọ́jọ́gbọ́ yẹn tẹ́ ẹ tí ì padà síwádìí ní tó péye ní bó ṣe yẹ tó tọ́ tẹ́ ẹ sáré lù pa
ó ṣeé ṣe kó jẹ́ pé yẹn tẹ́ ẹ lù pa yẹn gangan ẹjọ́ ṣiṣẹ́ yẹn ni ẹ̀fẹ̀ kọ́ káyìn. wọ́n fẹ́ pa láti paná investigation láti paná rẹ̀ rẹ̀. wọ́n fẹ́ pa witness rẹ̀. ọmọ ń ṣẹlẹ̀ torí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ 3 oṣù kẹsàn-án tá a wà nù rẹ̀ ní débìdé aago 2 kù 20 ìṣẹ́jú lóru. ó ní wọ́n pe DPO tó wà ní Ṣàgámù láti fi tó wọn létí wípé àwọn rí suspect kan o tó ń gbìyànjú láti ṣe kínni láti gbé mọ́tòsáìkù kan ẹ̀rọ mọ̀ọ́mọ́sìn alùpùpù láti gbé lọ ṣùgbọ́n káyọ̀ká tó fọ̀ àwọn ará sábó tó wà ńbẹ̀ wọ́n ti sùrù mọ́ arákùnrin nígbà táwọn ọlọ́pàá ẹ̀ dé òkú ẹ̀ gan ni wọ́n bá ń lẹ̀. bọ́n tí òye wà ní wípé olè ò ṣe é dájà ẹ gbọ́dọ̀ mi. bí náà ò bá láwo kìí ju kọjá ọdún. àfọlẹ̀ torí rí ọba pé tó ń gan ti padà kọ lẹ́tà sí kú pé bó ń ṣe ń lọ ìhùn ní bọ̀ ní òpó nfẹ́ dájà lè irú wọn ní spy tí wọ́n máa bá wọn wo ọ̀nà. ó ṣe é ṣe kó jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ mú tí wọ́n bá ti ẹ̀yìn ò pé ẹni tí wọ́n mú ìyọ́ padà káhùn pé àwọn jọ ń ṣe ni ọ̀nà bí olégbègbè rèé bóyá lójúbu láàrin tí wọ́n padà pa ọkùnrin yìí ó ṣeé ṣe kó yẹ pé ó wà lára wọn tó jẹ́ pé agbódegbà tí ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ni ó lè mọ̀ṣẹ́ aláwọ̀kọ́ tí ọkọ̀ sọ sí ìdílé lórí nu tí kọ́mọ̀lẹ́ ó lè mọ̀ṣẹ́ ní aláwọ̀kọ́ òun ni tí wọ́n kọ́ gbé yẹn kó yẹ pé wọ́n ti ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí náà bá tán láṣọ tí wọ́n bá tán láṣọ kò ní tán lè kanna o gbogbo àwọn tó yẹ pé kí ló àmọ́ kí a má ti gbọ́ ẹ ti máa sáré dá táyà jọ láti máa sọ táyà sí yẹn lọ́rùn ẹ lọ jáwọ́ ń bẹ o torí gbogbo ẹni tó bá dẹ́rù ẹ̀wò tí wọ́n bá mú gan bí eléyìí gan náà wọ́n fi ẹ̀sùn akàyàn kan náà o mọ́dà ni o torí ọ̀hún àti ìyá sátẹ́ rẹ̀ pé ọjà olè attempt ni ẹ sì mọ nǹkan tó bá dé ẹ ti sáré kógi ẹ ti káàdà ẹ ti kókùmà ẹ sì lù pa gbogbo ẹni tẹ̀ ń serú eléyìí abẹ̀yìn àrọ̀ yín ẹ jẹ́ ká jáwọ́ kó ń bẹ̀ kò sí èrè kan tí mẹ́mẹ́ tó nítumọ̀ o so ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ náà ní agbègbè Odò Ògbólú eléyìí náà ó jẹ́ nǹkan tí gbogbo apáta àti ìletò tá a bá wà ká máa kíyèsára torí wọn ni ó ń bọ̀ ni àwọn aládẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ nìyẹn o tọ́lá àwọn òwe kan mẹ́sẹ̀ yẹ pé tẹ̀yìn bá fọ́ọ̀lù ẹ̀ èèyàn jẹ̀ka. ó yẹ kí wọ́n ti gbé lọ sí linguistic. bẹ́ẹ̀ ni kí wọ́n lọ rí fi ẹ̀ èèyàn jẹ̀ka àní àwọn aládẹ́ẹ̀dẹ́ àwọn ẹ̀rẹ́ wo dúró kí wọ́n bí ọ lórí kó tó di àwọn. lẹ́yìn kó gba ojú àti làákàyè kó ṣiṣẹ́ papọ̀ kì í sáwọn máa ń sìn. ó ń bọ̀ bí aláàtì ni. kí lè sọ yìí tó bí aláàtì dáadáa tí wọ́n kò dùn lórí ẹsẹ̀. ẹ jáde òkè lọ́hùn àbí nígbà tí mo rò pé. onímọ̀ ìdílé kó ọba ọba nkùn bí àṣàlàwà àkànṣe ti ọjọ́rú Wednesday iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí alukoro ní iṣẹ́ ọlọ́pàá tí wọ́n máa ń là wá lọ́yẹ̀ tí wọ́n sì máa ń bùn wá gbọ́ àwọn àṣírí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe àti àwọn nǹkan míì tí a gbọ́dọ̀ fi ọkàn sí tí a gbọ́dọ̀ mú dání láti lè mọ̀ bí a ṣe ṣe tí àfihàn lu òfin ọba bí a ṣe ṣe tí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá tí wọn ò ní bá wa lálejò security tips àbí wọ́n ti ń pè yẹn àwọn kan wọ̀nyí ni wọ́n máa ń wá dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀ ní gbogbo ọjọ́rú Wednesday láti aago 9 sí aago 10 ẹ rí i wípé èyí ṣe pàtàkì púpọ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ tó irú bàbá tó wọ́n yọ fóònù ní àpò àwọn ńgbà táwọn wọ tẹ́sí wọ́n ní wọ́n sọ pé káwọn bọ́ọ̀lẹ̀ àwọn ò lọ síbẹ̀ yẹn mọ́ fẹ́ pé wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ alukoro ni ó ṣeé ṣe kí irú nǹkan báyìí kí ó má ṣẹlẹ̀ sí wọn láti sọ pé ètò sàn láàrin ti ọjọ́rú Wednesday kò ṣe má gbọ́ àwọn tó kù náà kò ṣe má gbọ́ o ṣùgbọ́n ìṣe ni Wednesday ìṣe ni ó yà ní àrà ọ̀tọ̀ Alhaji Morufdeen Alao amóbígu àwọn nǹkan tó bá ń jẹyọ a lè máa fi tó alukoro létí aago 9 kọjá ìṣẹ́jú 26 a fẹ́ ṣe ojú òpó sílẹ̀ báyìí torí a fẹ́ akọmílẹ̀ máa fi wọ̀ ní àárín nọ́mbà tí ẹ lè ẹ lọ́wọ́ tó 090300008 ní apá bí fún alukoro lórí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nípa ọmọ tí ó la gbé mọ́ èlò ẹ̀tọ́ a ní ìpè mẹ́rin ẹ lọ́wọ́. ẹ kú ètò mo kí alukoro. ẹ
ẹ ṣeun. èmi tí mo pè lẹ́ẹ̀kan tí mo ní wọ́n yọ fóònù lápò mi ní fóònù yẹn ẹ̀yìn páùsì ẹ̀ national id card mi àti drive license mi wà lẹ́yìn páùsì ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ alukoro pé kí ni mo lè ṣe fún wọn nǹkan ẹ̀ torí fọ́tò mi wà lọ. alákọ̀ọ́kọ́ ní kọ́kọ́ lè ṣe ni wípé ká má tún wá lọ fìyẹn dáràn bọ̀ yín lọ́rùn kórí kò yá yín ẹlòmíràn tẹ́ pé ṣé bí fóònù lójú ni ibi id card lásán lójú ọ̀ràn bẹ́ẹ̀ o kódà tí passport yẹn lásán bá bọ́ọ̀lẹ̀ níbìkan tó bá bọ́ọ̀lẹ̀ níbìkan àbí olóòdù káàdì mọ́ nsìn ọ̀rá káàdì recharge káàdì ó wá lóòdù ẹ̀ tán tó bá ti lóòdù ẹ̀ tán the best thing náà ni kò já pélekele. ìyẹn kí ni ta lóòdù. bẹ́ẹ̀ni. kí ló tún dé mi máa ń sọ́lẹ̀ tí n bá lóòdù. bí mo ti lóòdù ẹ̀ mo rà á mo sì lóòdù. bẹ́ẹ̀ni àwọn wèrè lè mú wọn tàn dákọ̀ ilé mú tí wọ́n lọ rọ́ọ̀bù ilé mi bá ti lọ rọ́ọ̀bù wọ́n lè jù lẹ́ mbẹ́. wọ́n sì máa wá trace. lọ́mọ aráàlú lẹ́nu lóòdù káàdì yìí. ara káàdì tí wọ́n lóòdù lélẹ́yìí. Ọlọ́run tí ẹ ṣe. from there wọ́n fi trace tiẹ̀ ìwọ ọtọ́ ẹ̀pọ̀ kan ló káàdì ọkàn jùlẹ̀ lásán ni. o ní mà pé n tó jùlẹ̀ yẹn o lè ṣàkóbá fún ọ. ẹ dúró Jalal. iná mélòó tó fi dùn dẹ́ pé ó prefer kó ra káàdì online. Jalal ẹ̀kọ́ wà nù tí wọ́n ra sọ̀wé yìí ìyẹn ni pé káàdì tí a kàn máa rà tá a máa lóòdù ó ní sí tá a ànàbà máa ti scratch tá a máa sọ dànù ìwọ ló ra ọ sọ́lẹ̀ lóòótọ́. orí fóònù tó wọ̀ wọ́n ti mà pẹ̀lú bó ṣe. ẹ̀yin ọlọ́pàá tún lè trace orí fóònù tó wọ̀. àlétò iṣẹ́ ẹ̀kọ́ tó kún tó péye ní bẹ́ẹ̀. èmi ò ra káàdì lọ́wọ́ àwọn tí wọ́n ń tà wọ́n gbà yẹn o. no ẹ lè ra káàdì lọ́wọ́ èmi ò ra ọmọ ìyá mi máa gbọ́ àwọn iṣẹ́ tàwọn náà ń ṣe ara ẹ̀ sì ń jẹ látara rẹ̀. wọ́n bá so papọ̀ nǹkan. tẹ́ ẹ bá ra káàdì láti bẹ̀ wọn ò lè so papọ̀. ẹja kan ẹjù bí ẹdílé ẹja kan ẹjù bẹ́ẹ̀ kí wọ́n máa wá káàkiri. tó mo tiẹ̀ máa jẹ́ ni máa gbé mi. so lórí tí bàbá ìsọ ká máa ń dẹ́nà pẹ́nu ẹ gba police station lọ kẹ́ ẹ lọ make report in case ní wọ́n bá ti àwọn lọ́wọ́ medical yẹn lọ́ fi já lè ń bì kábíà lọ́ fi sí aburú wọ́n lè reverse bẹ́ẹ̀ pé ọjọ́ báyìí ní gba nǹkan báyìí lára mi kódà mo lọ report ní police station báyìí wọ́n dẹ̀ lọ bẹ̀ wọ́n trace ó report lóòótọ́ òun náà victim ni wọ́n á fi yín lẹ̀ gbẹ bá kọ̀tẹ́ bá lẹ̀ lọ ní lọ report tí wọ́n bá mú passport yín àbí id card yín tí wọ́n lọ fi ṣe burúkú bí ń bò mí bóyá ọwọ́ pálábá ni yẹn ti fẹ́ ṣégi wọ́n wà ń lé bọ̀ ọwọ́ á ṣèṣe pa id card jábọ̀ ó mọ̀ mọ̀ ju id card lílẹ̀ gbígbà jábọ̀ lára rẹ̀ ẹ̀ ń ti ń lé ẹ má wọrí abẹ́rẹ́ ó ti lókun lè ni wọ́n bá má id card nígbà wọ́n bá tracy ni wọ́n bá dẹ́yìn. bí ó tiẹ̀ bọ́ ń bẹ̀. ẹ ti wọ́n gbégbèsè yìí wọ́n bọ̀ mẹ́ tí wọ́n bá gbégbèsè ẹ̀ tó yẹ kẹ́ gbé. kọ́ lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá kan tí a fi dábìtì. so ẹ má wọrí ẹni tó já id card yẹn lè o lè ní mo dẹ̀ ní fáàtì lọ́wọ́ wọ́n kàn rí fáàtì iléeṣẹ́ ọlọ́pàá tó ti lọ nígbà tí wọn náà tó bọ́ sọ́wọ́ wọn nígbà tí wọ́n kọ́ mọ́ bó ṣe kó mẹ́nu láì fi máa gbọ́ àwọn kékèké kan wà táwọn àwọn èèyàn máa ń fojú rí pé ẹ ti ń tọ́ka mi járe mẹ́wàá kọ́ ọ Jalal ṣó ń gbọ́. wọ́n jẹ́ asọ́nù ilé rẹ̀ ọwọ́ ni ìbáṣọ lásán ni kí ló fẹ́ kọ́ kí ló fẹ́ gba police station lọ sí. àwọn tí ó jí yẹn ó ṣe ṣe kọ́ pé ní ọ̀nà ọ̀fíìsì operation mẹ́rin ní ọ̀la ẹ̀ sì gbàgbọ́ yé àwọn èèyàn sì daṣọ tó ń kálukú wọn mọ alágbájá ní wọ̀ṣẹ̀ ládùúgbò wọn lọ́wọ́ ajalè bí ẹ lọ́mọ. má sọ pé nǹkan yẹn kéré gbọ́n tó bá anything tó bá ti sọ́nù ilé ẹ̀ tó mọ̀ pé ó ti affect a little bit tó o sì mọ̀ pé nǹkan rẹ̀ nù gba police ẹ̀ lọ́kọ̀ lọ rìpọ́tì báà nìyẹn sì jẹ́ nìyẹn. ọ̀rọ̀ rẹ̀ Jalal àríyọ̀ kò sẹ́ni tó lè tójú mi nà yá mi tó ìyẹn ọ̀rọ̀ ń bẹ kò sẹ́ni tó lè tójú mi nà yá mi. lórí ìbéèrè tí mo ń béèrè lọ́lẹ̀ kan lórí títí ọmọ tí ó la kun mọ̀mọ́ yẹn lórí tí ọmọ náà sì lọ kọ́lọ́fọ̀nù kí ọmọ náà. àmín o. ẹ sọ pé wọ́n mú bàbá ọmọ tó dáràn yìí kí ni ti bàbá ẹ̀ ti jẹ́ nínú ọ̀rọ̀ náà ti jẹ́ pé. lákòókò náà ẹni bímọ ọ̀ràn ni. ẹ rí i pé ńgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ ìyá tó jẹ́ ìyá ọmọ ìyá Moses Victor òun kò sí mbẹ́ nígbà tí wọ́n jọjà nìyá yẹn wà ń bẹ̀ tí wọ́n sì máa parí ìjà ìyá ti lọ kó tó di pé ọmọ bàbá Sẹ̀rífì Bello Sẹ̀rífì kó tó di pọ́ wá nígbà tí Bello Sẹ̀rífì tó padà mogi tó lọ la igi mọ́ Moses lórí so bàbá Bello Sẹ̀rífì ló gbé lọ sí hospital sọfẹ́ sọ wípé òun ọmọ ibi tọ́mọ yẹn wà nígbà tó ń gbé Moses lọ sí hospital Moses wà dákẹ́ tán mo Sẹ̀rífì wà Sẹ̀rífì ti sá lọ ẹ wá ní wọn ò ní mú bàbá Sẹ̀rífì. ibi tó bá kan bàbá nù. ibi tó bá kan bàbá nù
nígbà wọ́n sì tún padà gbọ́mọ ẹ lọ sí hospital gan ìyá ọmọ gan wọn ò gbọ́n gbọ́ wọn ti ń gbà ọmọ tó dákẹ́ sí hospital nìyá tó mọ̀. bàbá ń sẹ́sẹ̀ pé òun fẹ́ fún ní first aid káṣẹ́ lóko ìkójẹ kókó máa gbádùn náà tó lọ sọ fún ìyá rẹ̀. abẹ́ pé ọmọ ti gí fọ́ọ̀gì Bello Sheriff ó ti na pápá bora. so náà wọ́n ní ká tí ọba ṣẹ̀ lọ́ba gílò tó nígbà tí ẹ padà ti mú Sheriff tí ẹ ti padà mú ọmọ tó pààyàn sìn dandan náà ní kí ẹ padà fi bàbá kalẹ̀ tí bàbá ọba lọ́wọ́ sí o tí conspiracy ọba gbé wọn. túbọ̀ àkíyèsí pé òun ló ní kó lọ làmọ́. tí ìbá ṣe pé bàbá lọ́ba fún onígi pé ó ṣe wá gbà kí irú ẹ̀ lọ tó náà bàbá dẹ̀dẹ̀ mi wà oríṣiríṣi lẹ́yìn sẹ́yìn pé bàbá kan wà tẹ́ pé dẹ̀dẹ̀ làákàyè wọn àṣìódì ni máa ṣiṣẹ́ irú wọn ni tíṣà ọgbọ̀n máa wọn níléèwé tí wọ́n kádà tí wọ́n sì lọ́ọ́ bá tíṣà ní skul ẹ sọ fún mi sórí pé bẹ́ẹ̀ mi yún sórí pé bẹ́ẹ̀ tó sẹ́rí làákàyè yẹn tọ́lọ́mbà jogún ẹ̀fọ́ tọ́lọ́mbà ní orí rò tọ́ba ní kó máa rí lò kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹni tó bá lọ́pọlọ pípé kò mọ iye ọpọlọ pípé alágànná tó rìn lọ kì í ṣe pé kò sọpọlọ lórí. bẹ́ẹ̀ni frequency ẹ ló yàtọ̀. bẹ́ẹ̀ni ní ti ń bẹ lórí ẹ ní onítì káàkiri. tábà lórí frequency modulation amplitude kọ́ lóhun tiẹ̀ wà ó ti lọ jù bẹ́ẹ̀ lọ. ó ti kọjá no ìyẹn ti kọjá bó ṣe yẹ. 603 kilohertz láyé 603 kilohertz. nǹkan tí o ṣe control. òun wà ní medium wave short band erékùnrin ní medium band erékùnrin láyé ìgbà yẹn nìyẹn. OGBC 1 transmitting from 603 kilohertz in the medium wave band. o ti wá dáyé digital. sọ̀sọ̀ tí bàbá yẹn. GM OGBC ṣé o mọ̀ pàánù ní ọjọ́ bíi àǹtí mi Mutí o mọ̀ pọ́n tó ń jẹ́ Mutiat tó ń ṣògbẹ́ sàn àwa la lè mọ̀ débà o mọ̀ pé mùsùlùmí ni wọ́n sì máa ń kírun lẹ́ẹ̀kankan ọ̀dọ̀ ẹ̀ bá ní sọ fún ẹ kẹ́ máa kí dáadáa o kó má jẹ́ kọ̀ọ̀kan o. inna salata kanat ala Ọlọ́run ò sọ pé kọ̀ọ̀kan o. ó ní inna salata kanat ala al-mu'minin kitaban mawquta. ibi àti màní yìí pé ọ̀rọ̀ yẹn ní lọ́dọ̀ Ọlọ́run bí ẹ bá fọmọ ní iṣẹ́ ní skul ẹ fún un ní iṣẹ́ 5 ó wá gba 2/5. tó bá tẹ̀ ti gba 3 o ti pass. kò pass o 3 gan o pass. ẹ̀dùn náà sẹ́yìn èèyàn fẹ́ jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni. èèyàn ò lè ó dàbí ọ̀rọ̀ 5 credits ni. èèyàn ò lè gba ti mọ̀ ní amẹ́ríkà wọn tó kẹ́ wọn gbà kan ní kíní. èèyàn ò lè gba máàkì tán Jésù náà ò pass tán lọ́dọ̀ Ọlọ́run Ànábì gan ò pass tán lọ́dọ̀. bí ìtọ̀rọ̀run wa kọ́. ọ̀dà ọgbọ́dọ̀ sí pé ni. gbogbo ẹni tí ò bá ṣá ti kírun pé iná ni wọn lọ. iná ni. ẹ wá wo ni o sọ pé yẹn lọ náà. ẹ lómi lórí la. ẹ lẹ́yìn lọ sí oṣù sàbí ọ ti yé mi. Fàdúrà ṣe kì í kí làwọn àlè ṣúgà wà á lọ béèrè àbí. ṣé ká lọ béèrè lọ́wọ́ wọn. béèrè lọ́wọ́ wọn mi sọ pé lọ náà ṣùgbọ́n Ọlọ́run ò fààyè pé kí n dákan sí. tó ẹ ṣeun ẹ bá jà fà. ẹ já wẹ lómi lórí la. ẹ káàárọ̀ sà. ẹ kú sẹ́yìn lágbẹ́ yín o. àmì o bàbá ṣeun. ìdí àbálòpọ̀ ọ̀rọ̀ òǹdodo o. àmì o. orí ètò yìí ó di àkókò ìṣòro àyẹ̀bọ̀sí ìṣòro o. àmì o bàbá. orúkọ mi ni Adéọ̀sùn láti Nàìjíríà Abẹ́òkúta. ẹ kọjọ́ mẹ́ta bàbá. àwọn ọmọ yorùbá náà ní ọ̀rọ̀ kan pẹ̀lú ẹnìkan ọ̀rẹ́ bẹ́ẹ̀ di wàhálà lọ́rọ̀ ẹ̀kọ́ nípa ẹ̀yìn rẹ̀. ọmọ mi yẹn ọlọ́dún ọ̀sá ilé fún tó máa fi ń balaga páànù. àyà títí káwọn ọ̀rẹ́ ní bàrà ń bẹ̀ nígbà tó wọ́n yẹ kan wọn ò ní gbé méjì wọn ò ní gbé tó bá tó wá kókó ń bẹ̀. ẹ̀dùn ìjà ti fún wọn tó ń gbà sí ìṣòwò wàhálà tó gbé ọ̀rẹ́ àgbègbè ìgbà méjìlá ló rà. nígbà tó yàrá wọn lè ṣe èyí páànù wọn ò rí owó wọn ò rí wọ́n ti máa fẹ́ àpáǹdọ̀rọ̀ ń kọ́kọ́ fún tókùn pé ètò kàyéèsì àwọn afẹ́ lọ́jà mẹ́ta ń bẹ́ o ẹ̀ka bọ̀dọ̀ àwọn tó já mú fún un kí a lè ṣe o. níta ẹlẹ́sẹ̀ náà ní wípé ẹ̀ náà ti ṣe ń tọ́ da ẹni kí wọ́n máa lọ ọjà ń bẹ̀ tí wọ́n bá lọ rè é jà ń bẹ̀ tí mi bá tó padà ṣẹlẹ̀ tó jówó páànù lọ sẹ́yìn pé wàhálà ni ọ̀rọ̀ ọba di méjì nítorí tí lẹ́tọ̀ náà ní wípé ẹ fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà nítòsí ibẹ̀ ẹ fi tó ẹ létí kí á invite ẹni yẹn bìkọ́ bẹ́ẹ̀ ṣe sọ́ta àṣegbọ́ yẹn ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ àbí kó ju bẹ́ẹ̀ lọ àbí kó má tó bẹ́ẹ̀ so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. tó àmọ̀ràn ní owó iyebíye ni alukoro ti fún ọ yìí kó má jẹ́ pé ẹni tó ti jàre ọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò tún padà yóò ṣe kíni yóò jẹ̀bi Ọlọ́run níjà jẹ̀bi. ẹ jẹ́ kí a tún mú ìpè sí. ẹ lọ́wọ́. ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. mo kí yín ọ̀dọ́gbó àìṣe fún. ẹ ṣeun sà. ọlọ́mọ ló tún pójú ní tí. àmì ò ẹ ṣeun. mo kí mo dẹ̀ kí
kí bàbá wa tí wọ́n jálejò wa ní òní láti iléeṣẹ́ ọlọ́pàá. Mo fi àsìkò yìí náà kí bàbá wa CP Abíọ́dún Alámọ̀tú Olúwa wà pẹ̀lú wọn lágbára Ọlọ́run. Àmín. Ogun State ò ní dàrú, Nàìjíríà ò ní bàjẹ́. Àmín. Orúkọ tèmi Sẹ́ríkì Kúṣímọ̀, mo pè tí Olúbáríkà State Òde Olúdé. Ẹ káàárọ̀ sà. Ṣẹ́rí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa bọ́ èèyàn nàná gbogbo nǹkan tó ń yànnàná fún wa ní àárọ̀ yìí. Torí ètò àárọ̀ yìí kò sí nǹkan tèmi rí bẹ̀ ju pé ẹ̀kọ́ èmi rí kọ́ nínú ẹ̀. Ẹ̀kọ́ tí mo dẹ̀ fẹ́ kọ́ mo ti dé mú. Ṣùgbọ́n mo rí àsìkò yìí rọ gbogbo wa lágbára Ọlọ́run. Sùúrù ó ṣe pàtàkì nínú gbèsè ayé ẹ̀dá. Kò sí nǹkan tá a lè máa lé ilé ayé yìí tó bá ti kọjá ti sùúrù. Àbámọ̀ ló máa padà gbẹ̀yìn ẹ̀ o. Ọlọ́run má jẹ́ ká kábàámọ̀ ayé wa o. Àmín o. Ọlọ́run má dá wa láàmú o. Àmín o. Òkìyìn o, ẹ kú ètò. Ẹ ṣeun sà. Ìṣẹ́ ìbàjẹ́ o. Àmín. Ẹ ṣeun Sẹ́ríkì Kúṣímọ̀. Wọ́n ní ẹ̀kọ́ ni ẹ mú wá láàárọ̀ yìí. Èmi náà mo ti rí ẹ̀kọ́ tó pọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tó ṣe pàtàkì tí mo rí láàárọ̀ yìí ni ti káàdì. Alẹ́ mi ò ra káàdì mọ́. Òun pé kẹ́yìn tẹ́yìn ra kẹ́ mọ́ra o. Èmi máa ń sọ ọ́lẹ̀ tí n bá ti lóòdù ẹ̀ ni. Èmi ò kàn sọ ọ́lẹ̀ mo lè ra ní 2000 gbà mí ní 200 500 èmi ò sì dálẹ̀. Èmi ò mọ̀ pé wọ́n tún lè fi trace nǹkan o. Trace nìkan lè mí rò pé ó ń trace yẹn o. Mi ò mọ̀ pé àwọn ọlọ́pàá náà tún trace. Kí wọ́n ká máa ṣe jẹ́jẹ́ lápá bẹ̀yẹn o. Káwo ìpè mí èwo ló ń jẹ́ kó jìnnà síra wọn ó ti ń disturb ara wọn. Hello. Ẹ kọ́ lọ sí rédíò yín lọ lẹ̀ tẹ́ bá fẹ́ ká gbé pé yín tàbí kẹ́ tún sẹ́yìn. ọ̀sẹ̀ mo fẹ́ bèrè ọ̀gbọ́n ọlọ́pàá yẹn ni pé àwọn tí wọ́n máa ń mú alákòóso yẹn tó máa ń mú ìlú yẹn kan mú yẹn ǹjẹ́ tó bá mú yàn kó yẹ kó mú yàn ìjẹ́yàn lè lọ fọ ẹjọ́ ọ̀dọ̀ ọlọ́pàá náà tó láwọn tí ọjọ́ ga àwọn tẹ́ bá lọ sọ́dọ̀ wọn yìí orí wọn lè fẹ́ bèrè gbà. Àwọn tó mú alákòóso lákọ̀ọ́kọ́ náà lórí ní tẹ́ ẹ sọ yẹn àwọn tí wọ́n mú alákòóso wọn ò ṣàdédé máa ṣiṣẹ́ wọn bí ó ṣe pé wọ́n wà lọ́ndà ẹ̀ka ìjọba kan tí wọ́n fi òfin yẹn lélẹ̀ tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. tí wọ́n bá kọjá àyè wọn nìkan lọ́kọ̀ọ́lọ́pàá tó o bá dákòótó kí wọ́n fẹ́ mú ọ sí fáǹfààní ara tiẹ̀ náà ni fáǹfààní ara tiẹ̀ ni tó o bá dákòótó kò sí tí wọ́n fẹ́ mú ọ lé lórí bẹ́ẹ̀ tó o bá dákòótó wọ́n lẹ́tọ̀ọ́ àti mú ọ. ìwọ lọ́wọ́ àmọ́ bó ṣe fáìnì tí a máa kọ fún ọ ìwọ lọ́wọ́ àmọ́ bó ṣe lọ tán ara rẹ ìwọ náà tó o bá lákòótó lọ ra akoto bí o bá ṣe mistake tí o bá lọ lẹ̀ tí nǹkan kàkà torí o tó ìforí ẹ̀ gbálẹ̀ akoto yẹn ni ó forí kó so o ti sèfù kó n bí aburú o ti sèfù so o bá àrùn yẹn ṣe jẹ́ nìyẹn. ohun tí àwọn ọ̀gá sàmájà náà sì máa ń sọnù ọ̀gá sàmájà àbí tó wọ́n tiẹ̀ ń kìlọ̀ fún wọn ní gbogbo ìgbà lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ náà ó lọ ọlẹ̀ wọ̀ kò sí ariwo mọ́ látàrí mo rò pé wọ́n fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ó yẹ kí n ti sọ ẹ lọ́sẹ̀ tó kọjá àkí ọ̀gá sàmájà ọlọ́run tó wọ́n máa fún ní àṣeyọrí ṣe bákan náà àwọn ẹgbẹ́ ọlọ́kadà gbogbo amóra ní akomóra ní rómò ní bí ẹ ṣe túbọ̀ ń pe àwọn ọmọ yín sí àkíyèsí ohun wùwà lórí púpọ̀ torí lẹ́nu ọjọ́ mẹ́ta ó dàbí pa àwọn náà ti ń gbàdá nílẹ̀kọ̀ bóyá torí epo tó sì wà á hàn ni ọlọ́kadà gan wọn ò ṣe làwùlàwù mọ́ nígboro ọ̀sẹ̀ rómò làwà yóò kíngé. n ti mẹ́ta yìí kò sẹ́ni tí ó kàn. bó ṣe bá táyé ló bá kẹ́hìndé. Ìdòwú gan fara kún bẹ̀ pọ̀. Àlàbá àti Ìdòwú gan àná jẹ́nu ẹ̀. so àfikọ́ lọ́wọ́ bá wa tún Nàìjíríà ṣe. ẹni ìṣòro tí ń gbàlagbà wa kọ̀ láàrin èdè ni kọ́lọ́ mọ́jọ́ ọ̀dẹ́sàkà ní wa. bàbá alágbèjà Damadu ẹbí ẹ̀kọ́ o. ọ̀kadà náà máa ń dún bẹ́ẹ̀. láàrin ẹ̀ẹ́dì tí mo bí àgbàlagbà. kíkì mọ́tò láì dáhùn láàrin ọ̀dẹ̀. nígbà tí yàwó bá gbé bùkátà àti agbára ọ̀ka ó bá gbé kalẹ̀ ìgbàlẹ̀ ẹ̀ máa rán ríngì tó àwọn ọkọ̀ lóríṣiríṣi bóyá Suzuki ni. àwọn ọmọ sùkúù tó wà fẹ́ àwọn ọmọ tí wọ́n fẹ́ wọlé ní Monday yìí gan ikùn ti bẹ̀rẹ̀ ẹ wá okùn bá di ọmọ ìwọ náà lọ fọ́ mi lé ẹ fẹ́ pàrọ̀ yunifọ́ọ̀mù owó skul nìkan ló kọ́ ẹ̀mí láti kọ́lọ́ náà fọ́ oríṣiríṣi ikùn kọ́lọ́ pèsè fún gbogbo òbí kọ́lọ́ pèsè fún gbogbo òbí o nǹkan tó ṣe é má ṣe ni o bẹ́ẹ̀ ni ẹ̀rín akọ inú yàrá kọ́lọ̀ ń gbà wá kọ́lọ̀ ń gbà wá Mubarak tó àbíbò ni 090300885 tàbí 0805885085 àtàgbé náà wà mí. ó ti yé mi. hello. ẹ káàárọ̀ o ẹ bá wa gbó sókè díẹ̀ sẹ́ má bínú sà. à ń gbọ́ yín sà. orúkọ mi ń Tajudeen Atalamala. ẹ káàárọ̀ alàgbà Tajudeen Atalamala o. àwọn
àwọn alákòóso ìbára yẹn ẹnu kì í sùn lẹ́nu wọn bẹ̀ ara ìbára kí àwọn nìkan ló wà. hello. ṣé wọn ò ṣiṣẹ́ wọn ni àbí kí ló dé ní pé ẹnu ń kùn wọ́n. kíṣẹ́ ni wọ́n ń ṣe níbẹ̀ mò ń bọ̀ láti grammar school mo lọ sí Jídé Jones iná yẹn ò tán iná yẹn red iná yẹn tán lẹ̀ kò ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kọjá pé kí n yà síbẹ̀ yẹn òkú yẹn sáré bọ̀ nínú ó fẹ́ gbà kó fẹ́ dà lórí mi mo dẹ̀ dé mo kí ẹ̀ mọ́rùn mi bọ̀ ibi tí mo lọ wá yìí ó wà ìbọn láti wọ́n ti fẹ́ close mi ní ọ̀dọ̀ Jídé Jones bẹ̀rẹ̀ kí n lè dá ìdúró bá wọn fa ara yẹn jọ yẹn pé mo máa close wàhálà tó máa ń dálé ń bẹ̀ náà nìyẹn àwọn tó kù lọ ń sàkàkọ̀ bẹ́ẹ̀ ni ó dákodo bẹ́ẹ̀ kì í sáré bọ̀ ó gbá fún lórí gbáà dákodo yóò jà ọ̀rẹ́ pàṣẹ bẹ́ẹ̀ bá jábọ̀ fẹ́ẹ́ gbé ọ̀rẹ́ kó bá jábọ̀ ni máa dó sí wọn. ẹ ṣeun ọ̀rọ̀ yẹn wọnú ara wọn àmọ́ bóyá iná lẹ fẹ́ já ni àbí akoto ẹlákoto wà lórí yín kò lè jẹ́ akoto ló fẹ́ mú yín fún. bóyá nítorí pé ẹja náà bóyá torí ẹja náà tí náà la sì gbọ́ takoto bá wà lórí wọn lè mú yín fún akoto. iná tó dẹ̀ wà ń bara àwọn ṣiṣẹ́ dáadáa ọ̀rọ̀ tí aláìtẹ́ ṣe pé iná yẹn ò ti ṣiṣẹ́. aláìtẹ́ ṣe kalẹ̀ yìí ó ní kọ́nù ńkọ́ ọkàn bàbá fẹ́ pa ajá ẹja kúgbà pé a fẹ́ pa ajá akoto wà lórí yín wọn lè mú yín fún akoto tó wà lórí yín ẹ̀yin náà sọ pé iná yẹn tán rẹ́ẹ̀dì bóyá ẹ wá fẹ́ gbìyànjú àti lọ. ẹjí yẹn náà rẹ̀ yẹn dáadáa àwọn èèyàn ò ní gbọ́ lóòótọ́ àwọn ẹ̀dá kan àtàwọn pé tí wọ́n bá ṣe mistake tẹ́ bá ti correct wọn látìgbà tẹ́ bá ti correct wọn náà wọ́n ti máa sọ káwọn má padà ṣe irú mistake yẹn mọ́ bọ̀ àwọn ẹ̀dá kan wà kò sí tí ó ṣẹlẹ̀ lọ́rọ̀ wọn tó bá ti wá ṣẹlẹ̀ tán wọ́n wá fi ìka àbámọ̀ wọ́n wá fi bọnu lákọ̀ọ́kọ́ akoto tẹ́ ẹ dé nígbà tó rí àti mẹ́mẹ́ náà dàrú sí ṣe pé nǹkan kan jẹ́nu ọpọlọ wọn wọn kò lè dé akoto kí wọ́n tó pọ́n àáfẹ́ ara sí yín ó ṣeé ṣe bóyá mistakenly pé iná yìí ò tí ì pàmìtì yín kẹfẹ́ kọjá wọ́n á mú yín fún ara tí wọ́n mú yàn fún náà nìyẹn wọ́n á mú yàn fún ibi yìí láì tí mú àwọn èèyàn fún ẹ̀ṣẹ̀ tó bá ti kọjá pé okùn ti jẹ lọ lérò yìí àwọn kọ́ńtìrì kan wà tó jẹ́ wípé tó bá bíi ti tráfíkì tí wọ́n bá ti mọ̀ ọ́ tí wọ́n mọ̀ ọ́ tí wọ́n tó ní identity fi lè identify rẹ kó o kọjá the next 10 years ó sì ọ̀jẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn. nítorí wọ́n á ń dùn mí tí wọ́n ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi jù ní agbègbè tá a wà ní wípé ìwọ tí wọ́n gbé lẹ́yìn tó ní ọlọ́kadà gbé sẹ́yìn ìwọ náà ló tó máa sọ fún ọlọ́kadà pé kó kọjá tó bá lọ gbé ẹnu tírélà àwọn sì máa bí wọ́n ṣe yọra wọn táwọn àwọn ìsábà bá ṣẹlẹ̀ yẹn lọ wọ́n dùn wọn síbi tí ìṣẹ̀lẹ̀ jàmbá yóò ti ní ṣe wọ́n kọjá bó ṣe yẹ ìwọ tó gbé lẹ́yìn ló forí ko. ó wà ní ìyá kan ló ń ṣe lábúlé. ó wà ní ìyá kan ló ń ṣe lábẹ́lé mélòó rẹ̀ ní ṣẹlẹ̀ so nítorí náà ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ẹ̀yin tí ẹ ń gbé má kánjú ibi tó ń lọ wàá padà débẹ̀ bọ́kọ̀ kan bá ń sáré 160 tí kan ń sáré 100 ìtọ́ sáré 160 yẹn tó bá débi tí ń lọ 100 yẹn kò lè lo 5 minutes tó lọ fi bá ń bẹ̀. asúré ti tó kọjá alẹ́ arìnrìn gbẹ̀rẹ̀ òní sọ̀sọ́ náà. ẹlòmíràn wà múra kẹkẹkẹkẹkẹkẹ bí gbé láì ṣe pé ẹ ní ẹ̀mí kan tẹ́ ẹ fi sí pamọ́ sínú ilé tẹ́ ẹ mú kan jáde. kò ní dúbílíkéètì. ẹgbẹ́ wọn bá ti lọ ti lọ nù. kọ́lọ̀ ń gbà wá tó ká ló tún wà lórí ìlà Mubaraki. ẹ lọ́wọ́. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ gbà. o. Sarogunade àfihàn láti ọ̀gá rẹ̀ gbà. ẹ káàárọ̀ mi Sarogunade. ìbéèrè tèmi fẹ́ di alùpùpù léèrè ni pé now gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mò ń dá oko dáradára bóyá àwọn ẹran wọn máa ń jẹ ìrì oko wọn ṣàǹdókun yẹn lámùsá mo wá mú tàpùté mo dẹ mo fi ara mi ṣe àpèjúwe ni o mo wá mú tàpùté mo dẹ síbi oko yẹn àwọn Fúlàní tó wá ń jẹ tó ń da màálù wọ́n da màálù gbàgbé oko yẹn kọjá ìkan nínú àwọn ọmọ tó ń da màálù yẹn ó lọ lu tàpùté yẹn wọ́n ṣe fẹ́ta èèyàn kan wà nítòsí oko níbẹ̀ wọ́n bá yọ tàpùté yẹn lẹ́sẹ̀ ẹ̀sọ̀rọ̀sà so ìgbà tí bàbá ẹ̀ṣẹ̀ máa gbé jèsì rẹ̀ dá ó ní láti fẹ́ bá èmi gẹ́gẹ́ bí olóko fa wàhálà ìpè kí ni ò mọ̀ yí pé Fúlàní ló ní inú igbó ni Fúlàní ń gbé ni kí ni dọ́ọ̀tì tí mo ní láti lè dẹ pàkúté sínú oko ẹjọ́ kí ni ẹ̀bi olóko yẹn.
ìbéèrè mi nìyẹn. lákọ̀ọ́kọ́ náà ojú méjì láàfi wò ojú alákọ̀ọ́kọ́ ni wípé ibi tẹ́ ẹ dẹ tàkúté sí sínú oko ni lóòótọ́ tó jẹ́bi tẹ́ ẹ yàn láàyò tẹ́ ti ń dá oko títí tẹ́ fi ń sọ̀rọ̀ ajé yín tí ò sí ní ẹ̀gbẹ́ àwọn abi tí ilé ti ń dé tó yẹ pé àwọn ẹ̀gbẹ́ bí ilé ti ń dé ni olóko ò ní ráyàtì láti dẹ tàkúté síbi tí ẹ̀gbẹ́ bí tí àwọn èèyàn gan ti lè máa kọjá tí wọ́n ti lè máa lọ tí wọ́n ti lè máa bọ̀ ṣé ó ń yé nsìn tó súnmọ́ ibi tó jẹ́ pé èyí kì í gbọ́dọ̀ tọ̀ bọ̀ tó yẹ pé àwọn ẹranko ọ̀sìn wa tá a máa ń sìn lágbègbè àwọn ewúrẹ́ àgùntàn tá a náà máa lọ tí wọ́n máa bọ̀ èèyàn gbọ́dọ̀ dé because náà láfi mọ́ sọ pé ìwọ tó bá dáko etílé ó dáa kó o fún un ní ọgbà láti fi sìkíò rẹ̀ bọ̀ olóko tó yẹ pé inú oko àròbọ́dún dé ni nínú igbó kìjikìji lọ́hùn látàyè ayé làwọn yẹn ti ń dẹ tàkúté sínú oko wọn kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ bí mo ya gbẹ̀gẹ́ sìn ọ̀yà òjì ọgbádùn ikú òjì ọgbádùn èèyàn náà ò lè mọ̀ọ́mọ̀ dẹ tàkúté kókó òun fẹ́ dẹ fún èèyàn ṣùgbọ́n wọn náà tọ́ ọlọ́rin dá màálù kọjá nínú oko ẹni ẹlẹ́ni ìwọ náà gbèrò rẹ pẹ̀lú ẹ ọkọ̀ ọrọ̀ ajé tiẹ̀ náà nìwọ náà lọ bàjẹ́ igbó ń bẹ́lẹ̀ tí ìsìn oko tó dá tó lè dá màálù ẹ̀ gbàbẹ̀ kọjá lọ ọ̀rọ̀ mi ò yé igbó wà nílẹ̀ tí wọ́n dáko sí tẹ́rẹ̀ ẹ lè jẹ yóò bá ní ti ojú bá wá òun lójú ń rí because jẹ́jẹ́ la ní alágbo kàgbo yànmùyànmù lọ́wọ́ àtújú ara rẹ̀ bọ́ tó yẹ pé lóòótọ́ inú oko tiẹ̀ tó dá tí ń roko máa ń dì í tó yẹ pé inú ẹ̀ náà lọ́ bá dẹ tàkúté sí kò tí ì ní ẹ̀dá tó kọjá àbúyẹ jẹ́jẹ́ lẹ́lẹ́mú mẹ́mú ẹ̀ náà ẹjọ sẹjọ ẹni níta sọ ni ibi tí ojú tọlọpọ kọfí wo ni pọ dá o arákùnrin tó da màálù kọjá yìí ṣé inú oko rẹ̀ ni ó da màálù gbà ní àbíbó. tó ẹ ṣeun bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn jálá làrí ọ̀. lórí ìkànnì Facebook Súnkànmí Ògúntádé sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń dá àwọn èrò àti onímọ́tò pẹ̀lú ọlọ́kadà dúró ní àkókò tí àwọn ènìyàn ń lọ sílé wọn ẹ jọ̀wọ́ owó ni wọ́n ń béèrè kiri even tí wọ́n bá fi àwọn ìwé mọ́tò àti ọ̀kadà wọn yóò tún béèrè fún muwasa. lákòókò náà àtẹ̀ntì ń lọ bí iṣẹ́ rẹ̀ àtẹ̀ntì ń bí iṣẹ́ bọ̀ ọlọ́pàá ní right láti dá anybody dúró. bẹ́ẹ̀ni at any time. at any time. ọlọ́pàá lè suspect ẹ̀ kó dá o dúró either base of information or kọ́kàn wò pé ẹni yìí ìrìn ẹ̀ mú fura dání ṣùgbọ́n tí wọ́n ti á ń di wípé ẹ̀tọ́ rẹ wọ́n ti fi ń dùn ọ́ wọ́n béèrè ìwé okòwò kalẹ̀ wọ́n béèrè driving license okòwò kalẹ̀ sábà tó wọ́n béèrè míì lẹ́yìn ẹ̀ bá wọn fà á kì í sọ̀rọ̀ ọjà ẹja lọ station. òkè tó kúkú ìtì ẹ̀ hu irú àwọn àbẹ̀wò mi ò yé torí mi náà máa ń kọjá ọ̀gbìn lọ́pọ̀ ọgbà. ẹja lọ station gbẹ́kọ̀ wọn máa gbé ọlọ́pàá wá bá because aláwọ̀ mi tẹ́ máa mú slogan lẹ́gbàá mi àwọn gan wà wọ̀ mọ́ o wọ́n fẹ́ wọ́n mẹ́sì láti disturb sí ọlọ́pàá kó tẹ̀ járí security ẹ jẹ́ ká rí report tàbí ẹ̀rí ẹni sọ́bárì tó dájú document mi kílẹ̀ tó ń béèrè ìwé mi pé ẹ ká gbọ́rú ẹ̀. even à ń sọ tó bá present document kódà tó yẹ pé ó ti expire tí expiry date yẹn tí ò tí ì pẹ́ jújù wọ́n consider wọ́n mọ̀ pé kì í ṣe jọ́ tí ìwé báyẹ̀ pẹ̀sìpá náà lè yọ lọ renew rẹ̀. kí ó ṣèkú lẹ́yìn alif bá a ta. so wọ́n ọ̀dà ìwé yìí o ẹ lọ ṣe o wọ́n mọ̀ pé minor traffic offence ni wọ́n fi ó lẹ̀ ibi táwọn mi bàjẹ́ dé kò ní kó ìdání ọ̀dà o ìwé rẹ o tá a bá rí ìwé rẹ wá gbọ́kọ̀ rẹ adé tó máa bọ́ lọ́pàá fún wàhálà. how can I believe mo wọ̀ ọ̀nà mo fẹ́ gbà kó ọ̀rẹ́ lọkọ̀ lóòótọ́ nígbà tí mi ò rí tó lè fi proof ẹ̀ tó bá dé lọ lẹ́tọ̀ kó dé ẹ̀tọ́ wọn náà ni kẹ́ ń wò pé sóun ló ní òun ká kúwé àti mọ́tò ẹ̀ ká gbé fún ọ. ló bá tán ẹ jí ká jọ ṣe kí ni àgbọ́yé lajọ níìdì. ká sowọ́pọ̀. àgbọ́yé lajọ níìdì láàrin ara wa. tó tá a fọ wẹ̀wọ́. bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ rí ọlọ́pàá títí tí n bá ń dẹ́rẹ́ fún gbà mí àyà mi máa ń já pé bó lọ́nà ṣe ní akẹ́rù. àwọn ọlọ́pàá kètòkú ìsìn máa ń bá rìn rẹ́rìn tẹ́lá kọjá ọmọ bàbá ẹ̀ dápọ̀. wọ́n àná gbà mọ́ ń bọ̀ láti ṣìún mo kú ní ìyànà ìtòkú ń rọ ọlọ́pàá mo dé ìyànà mọ́ẹ̀múdù ń rọ ọlọ́pàá mo dé kọ́bapẹ́ mo ní ẹ dákun ṣé nǹkan kan ò ṣẹlẹ̀ ní Abẹ́òkúta ńgbà mo wá bùdé ibi governor's office mo kọ́kọ́ ti rí àwọn road safety mo ní tó ọkàn wa balẹ̀ báyìí èyí ó gbọ́dọ̀ máa lọ Ìbàdàn bẹ́ẹ̀ kó mọ́ báàbá ní ṣàbùsí Jalal báàbá ní ṣàbùsí
ìyàtọ̀ ń bẹnu mo lọ́kọ ńlé àti mo wà nílé ọkọ. kò sí rọ́ńbẹ̀. ìyàtọ̀ wà ń bẹ. obìnrin tó ní mo wà nílé ọkọ ẹ ti mọ̀ pé eléyìí ó responsible. bẹ́ẹ̀ni ìbọn ọmọ lọ́kọ ńlé ó ṣe oúnjẹ ti sọkọ ẹ̀dọ́ fún. yá máa ń gbà àwùjọ pé ẹ̀yin opó ẹja ẹja tó mú ìpè kan sí i tàbí méjì bí àkókò bá gbà wá láyè dáadáa. hello Achif. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà ikú iṣẹ́ ìlú sà. yes sir. mo kí SP Badmus arúgbó mi kọ́mi Báyọ̀ Usman. ẹ káàárọ̀ sà comrade. ẹ káàárọ̀ SP ẹnìkan sọ wípé ẹ̀rù ń bá àwọn àyà ń já olórin kan ló sọ bẹ́ẹ̀. òbẹ́sẹ̀rẹ̀. ṣùgbọ́n ní ìlànà ẹni tó jẹ́ alága fún PSC Police Service Commission ó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn mo mọ̀ báwọn bí ṣé níjọ́ ọlọ́pàá ṣé ọ̀pọ̀ wọn ò ní rìn sínú sanction yẹn tó bá ṣẹlẹ̀ báyìí wọ́n ní kí gbogbo ọlọ́pàá any civil matters pé ọlọ́pàá gbọ́dọ̀ lọ́wọ́ sí tí wọ́n bá fẹ́ risk promotion wọn. ọ̀pọ̀lọpọ̀ kan ń ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá bíi tó dàbí wọn ọ̀pọ̀ o ṣe tó bá ní kàńdá pọ̀ nínú rẹ̀ sí kàńdá ṣe jẹ́ o ṣùgbọ́n òkúta ni ò ṣe é gbé mi ò tó bá pọ̀ nínú rẹ̀ sí. àbọ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ ṣe máa wà fún gbogbo ọ̀pọ̀ ọlọ́pàá tí wọ́n fi ní rìn ẹ jẹ́ kí wọ́n tètè dáhùn nítorí àkókò. civil matters àti criminal matters. ṣe rí lákòókò ná gbogbo àwọn nǹkan tá à ń pè ní sí fún mata yẹn 75% tiẹ̀ ló ní traces criminal tendencies no ó ti wọnú ara wọn. ó ti wọnú ara wọn tabaka nìkan máa dì sí ìfara lókù. bẹ́ẹ̀ni civil matter lọ́rọ̀ lẹ̀ àwọn tí wọ́n sì wà lórí ẹ̀ tó ń ṣàrọ̀ wọn ládàá. ṣé kò ti wọ́ criminal ti wọnú ẹ̀. lágbájára lẹ́sìn ẹnì kankan ṣàdé bọ́ sórí ẹ̀ ó sì lọ́ọ́ kọ́lé sí lórí. lágbájá àti lágbájá tọkọtìyàwó ni wọ́n ń jà ṣùgbọ́n ìyàwó ti gún ọkọ nígò. criminal ti wọnú. kẹwọn ní ẹ̀ ń dákọ sí fún mata pé kí lọ́kọ ọlọ́pàá ti fi ń dá sọ̀rọ̀ lọ́kọ láya ṣé ń gbàǹbá tó para wọn tó lè ti mẹ́jọ wa pé olùlọ́ni olùlọ́la olùlọ́tala ṣé ń lọ́pọ̀ tó dá sí ẹjẹ́ àjọ máa tara wa ṣe gbọ́ ẹjẹ́ àjọ máa tara wa ẹni ọkàn lọ́mọ ọlọ́mọdé tí ọ̀dà ọkàn wa. àmín ẹ jẹ́ ká tún mú ìpè kan tí ká máa fi ìyẹn ṣe lọ Alhaji Akeem Lawal Babalawe ẹ ṣe mo tún ti rọwọ́ Babalawe láti ìgbà bí ẹ káàárọ̀ o. mo kí ẹ̀yin àtọkùn wa méjèèjì. ìṣẹ́jú kan. kì í aṣojú wa lókòrò. ẹ ṣe lágbára náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹni jáàmù lójú. àmín o àtẹ̀yìn náà àti Mubaraki o. àjàlá olóyè bàbá ni látọ̀ bá tó kù. ìṣẹ́jú kan la fún yín. ẹjọ ẹgbà mi tẹnanti kan àwọn méjì ni wọ́n dáná nù yàrá mo ti sọ fún wọn títí ṣùgbọ́n kí tó wọn wò wọ́n ti kúrò lẹ́ni ètò wa kú tó wẹ̀ wá kù ẹ̀rù máa gbówó òun mo ti ń sọ fún pé owó ìṣúná mi èyí tó ti lò nínú owó ẹ kí èyí wá kù máa kó fún ẹ ìgbà ọdún tí kówó fún mi owó ń bó lè gbé ẹ má máa ṣe wá lólè ó tó bí ẹsẹ̀ mẹ́lẹ̀ kan bá padà wálé mi ó ní ọdún mọ́ mi ó fọ́ àbù mi ó mọ́ mi lọ́pọ̀ orí ìdání ó gbé lọ́mọ mi lọ owó ni mo fi ń pọn mi torí mo ní pèníjà kan tàbí kẹ ẹ jẹ́ kí wọ́n dáhùn ẹ jẹ́ kí wọ́n dáhùn bàbá torí àkókò ẹ̀mí rò pé ó dìgbà tí ẹ bá rẹ́ lómi ìgbà síbẹ̀ yẹn kí ẹnìyẹn tó lè gbowó ẹ padà mí ìmójútó ọlọ́pàá fẹ́ fi wò. àkọ́kọ́ ná iṣẹ́ ìṣèdèṣẹ́ ìwà tí ń wù ní ọ̀fìn kókó nù lẹ́bi kó wọn fẹ́ kó dáná sun ilé kó sun ilé mọ́ àwọn lórí which is number 10 precaution wà ó wà òkè kéèyàn ṣe kó tó di pé yóò ṣẹlẹ̀ ọlọ́run ó bẹ̀yìn náà láṣìírí ẹ bá àwọn ọmọ yín náà sọ̀rọ̀ èyí balance ẹ̀ tó bá kù ẹ̀ dájọ́ fún ọkẹ́ ẹ̀ fún sọ̀rọ̀ mi ti bá àníyàn ṣe jẹ́ nìyẹn. kọ́ fún lówó ẹ̀ kí wàhálà lọ sinmi kó lọ sinmi. tó wọ́n ní kẹ́ fún lówó ẹ̀ kí wàhálà lọ sinmi ẹ jẹ́ ká mú pè kàn sí ká wá kó papọ̀ mọ́ ọ̀rọ̀ àmọ̀ràn láti ọ̀nà aṣojú fún alukoro. hello good morning 0903-0000885 tàbí 0805-8850-885. hello. hello ẹnìkan ti wà mẹ. ẹ kú ètò. ẹ káàárọ̀ sà. ó kí ọmọ dàgbà àti alùpùpù tó wà ń bẹ látọ̀nà kò ní bàjẹ́ o. àmín àmín. ẹ jọ sà ibẹ̀ tèmi ni ẹni tó wá rẹ̀ sí ilé tí kò wá gbígbẹ́ yẹn tó sílé ẹ̀ pa tó jẹ́ kọ̀ọ̀kan ló ń wá tí ó lílé ní kí ó yọjú tí ó yọjú tó lé wá mú ilẹ̀ pin tó wá kí àwọn ọmọ mi jẹ́ tó ń sìn tó fi yọjú tó bí yẹ kàn ló yọjú sílé ẹjọ kí ni ìgbésẹ̀ tó lé lè ṣe ta. àkọ́kọ́ náà kílẹ̀ náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí bá máa ń fún yàn lé bí n bá fẹ́ fún yàn lé àkọ́kọ́ ìwádìí tí yàn kọ́ ṣe ni pé ọmọ abo ni ọ́ iṣẹ́ kílẹ̀ ń ṣe ṣé ẹ máa gbénu lé ní pẹ̀lú ìyàwó àti ọmọ àbí ẹ máa lo àbẹ́ ń bọ̀ bàbá èkó mo ti ń ṣiṣẹ́ o wíkẹ́ndì nìkan máa wálé ẹ ti jọ lájọsọ tó bá tẹ́ lọ́rùn ẹ fún lé tí ó bá tẹ́ lọ́rùn ẹ̀ lẹ́ fún lé ọgbà lé
ó dẹ̀ sanwó ilé. tó ní gàrántọ̀. ẹ̀tọ́ ẹ̀ ni tí ó bá sanwó ilé tí ó bá ti jẹ́ pé bóyá ní nǹkan tí ọ̀dà ti ń ṣe ó ṣe kó jẹ́ pé kò ṣiṣẹ́ lábẹ́kúta ni kó jẹ́ pé bóyá bíi Ṣàngó ní ti ń ṣiṣẹ́ kó jẹ́ wíkẹ̀ndì kan ni ó máa wálé àbí láre ọ̀pọ̀ mẹ́bẹ̀ẹ́ táwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀tẹ́ àbárágbẹ́ fura pé ó ń sì wà kan tí ọ̀dà ẹ lè fi tọ́lọ́pàá létí bọ̀ lábẹ́ ń tọ́sẹ̀lẹ̀ ẹni ò tí ì lẹ́bi kankan o. wọ́n ní ṣé àwọn lè fi kọ́kọ́rọ́ míì tí ẹnu ẹ sì yá fi kọ́kọ́rọ́ míì tí ẹ lè fi kọ́kọ́rọ́ míì tí o ìyẹn ti di criminal case. bẹ́ẹ̀ sì náà ni pé kí ni ẹ lọ complain tó wọ́n bá pè yọ ṣàlàyé nǹkan tí òfin ṣe bẹ́ẹ̀ fún wọn. tó àkókò ti lọ lórí ètò láàárọ̀ yìí torí tẹ́lẹ̀ ojú ìṣẹ́jú alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn aṣojú alukoro SP Kwasim Ọpẹ́yẹmí Badmus ẹ ṣeun púpọ̀ ẹ kú ohun ẹ bá wa kí ọ̀gá CP wa lọ́wọ́n ọ̀gá Abíọ́dún Mustapha Alamutu PSC kí wọn àti yálòdì wa SP Ọmọlọ́lá Odùtọ́lá pẹ̀lú SP Afọláṣadé Olúwọlé àwọn ọ̀gá ajúnilókè ẹ bá wa kí wọn àwọn àkí gbogbo wọn àwọn ti SWAT ọ̀gá Murphy Salami you are doing wonderfully well we are proud of you àkí wọn àwọn ti Sona Dragon Squad kínkí ẹ̀gbọ́n mi ọ̀gá àkí ẹnìkan ló sọ pé ọmọdé àbúyọ̀ bá fẹ́ fún iléeṣẹ́ tọ́sílẹ̀ wà ní jáde bẹ́ẹ̀ ni wà ní jáde tí ọba á jáde ẹ̀yin lẹ́ẹ̀forí kó.